ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé fíìmù Ọdúnladé Adékọ́lá èyí tí wọ́n ti ń polongo rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan òní ni wọ́n ṣe film premiere ẹ̀ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò ètò ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, ibi tí wọ́n ti ṣe film premiere yìí náà òun náà lẹ́ ń wò yìí. Àbẹ́ẹ̀rí bí wọ́n ṣe túnbẹ̀ ṣe tí ibẹ̀ ṣe rẹwà. Ọdúnladé Adékọ́lá náà òun lẹ́ rí yìí, ètò mójútó gbogbo ibi tí wọ́n ti fẹ́ ṣe. Àbẹ́ẹ̀rí gbogbo ẹ̀ náà lẹ́ ń wò ńlẹ̀ yìí. Ẹ wòlẹ̀ ẹ wò ẹnu ọkọ́ àwọn Waka Now, àwọn náà wà lára àwọn tí wọ́n sponsor ètò yìí. Ẹ̀yẹ wò ibi tí wọ́n ti ṣe òun náà lẹ́ ń wò yìí, tí wọ́n tún gbogbo ẹ̀ ṣe tí gbogbo ẹ̀ èyí tó rẹwà. Níbi film premiere yìí a rí Obasabianti, a rí Múyìwá Adémọ́lá. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà mọ̀ wípé tí ò bá ti sí Ìyábọ̀ Òjó ń bẹ̀, gbogbo ẹ̀ ò tí zẹ̀. Àní ní Èkó yìí pati tí wọ́n bá ń ṣe tí Ìyábọ̀ ò bá ti sí ń bẹ̀, wàláì ẹ wò pati wọn ò tí ì ṣe kíni, kò tí ì dúró déédéé. Bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó òun náà wà ń bẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí Múyìwá Adémọ́lá òun náà ló ń múra yìí, èyí náà tóun náà lọ síbi film premiere yìí. Ẹ wo aṣọ tí Múyìwá Adémọ́lá ẹ̀wò náà, ẹ̀wò tóun náà wọ̀ lọ síbẹ̀. Òun náà jáde tán ni, ó múra tán fún film premiere Ọdúnladé Adékọ́lá yìí. Fada ẹ mọ̀ gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Àbẹ́ẹ̀rí òun àti Ọdúnladé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀, ẹ̀yin náà mọ̀ wípé 5 and 6 ni wọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wò bí ọmọ ìyá òun ni wọ́n ṣe máa ń ṣe. In fact kódà mo like friendship wọn. Múyìwá Adémọ́lá ni bó ṣe wà yìí kò kí ń wò ó pé kó máa gbéraga, kó máa ṣe bẹ́ẹ̀ ni pé bóyá ó ń jù wọ́n lọ àbó ń jẹ́ bákan, ó rọra rẹ̀ kalẹ̀. Àbẹ́ẹ̀rí arákùnrin yìí mà rẹwà gan-an. Òun náà ti ṣe kíni, ó ti múra tán, ó ti lọ síbi film premiere yìí, ó ti débẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tó náà rọra mújó tí wọ́n ń ké káàbọ̀ síbi film premiere yìí. Ẹ wo nǹkan òun lẹ́ rí tó náà mújó tí wọ́n ń kí. Ẹ wo kámẹ́rà lọ́tùn lósì tí gbogbo wọn ṣe kíni tí wọ́n fi pàdé rẹ̀ síbi film premiere yìí. Gbogbo ẹ̀ náà ló ti ṣe kíni, ló ti dúró déédéé. Àwọn èèyàn ti péjú jọ, gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn àtọmọdé àti àgbà òun ni wọ́n péjú jọ síbi film premiere yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Àbẹ́ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ òun lẹ́ ń rí yìí. Àbẹ́ẹ̀rí Múyìwá Adémọ́lá òun lẹ́ rí tí wọ́n interview yìí. Obasabianti òun náà ti gbórí wọlé o. Àbẹ́ẹ̀rí bóun náà ṣe ń tẹ̀lẹ̀ jẹ́jẹ́ tó rọra ń tẹ̀lẹ̀ ibi tí pátí táwọn wọn bá ti ń ṣe lẹ́kọ̀ọ́ náà táwọn náà bá ti sí ń bẹ̀ wò pátí wọn ò tí ì pé. Àbẹ́ẹ̀rí nǹkan òun làwọn náà múra tán tí wọ́n yọ bí ọjọ́ tó náà rọra mújó tí wọ́n fi jó àti ìlù tí wọ́n fi pàdé rẹ̀. Ẹ rí àbẹ́ẹ̀rí nǹkan, ẹ wò bó ṣe ń jó tó mú lọ́tọ̀ tó mú lósì. Àbẹ́ẹ̀rí ó ti gbé báàgì ó ti gbé fún PA kó lè ráyè mújó dáadáa. Òun náà lẹ́ ń wò yìí bí gbogbo ẹ̀ ṣe ń zẹ̀, bí gbogbo ẹ̀ ṣe ń lọ níbi film premiere Ọdúnladé Adékọ́lá, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Warlord. Wọ́n ti ń polówó fíìmù yìí ọjọ́ ti pẹ́ díẹ̀. Àbẹ́ẹ̀rí tó òní ni wọ́n ṣe ní Lekki Phase 1. Ibẹ̀ ni wọ́n ti ṣe film premiere yìí tí àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n sì gbórí wọlé. Ẹ wò ó yẹ kúrò lọ́nà. Queen Mother ó ti wọlé dé o. Àbẹ́ẹ̀rí Queen Mother òun lẹ́ ń wò yìí. Ìyá Àjọkẹ́ kan báyìí, Ìyábọ̀ Òjó kan báyìí, ọmọ tó snare, ọmọ tó ta lẹ́nu. Queen Mother tó na Queen Mother pa. Glamour kan báyìí. Àbẹ́ẹ̀rí ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó kò kí ń carry last tí wọ́n bá ní ká múra. Tí wọ́n bá sọ pọ̀ ọmọbìnrin rẹ̀ wà ẹwà wà ń bẹ̀, ẹ wò steeze wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀, kíláàsì wà ń bẹ̀. Àwọn náà na ìyá olóríire, ìyá alálùbáríkà. Àbẹ́ẹ̀rí aṣọ tó náà wọ̀ lọ síbi film premiere òun lẹ́ ń wò yìí. Àbẹ́ẹ̀rí bó ṣe rẹwà.
ẹ wo bọ́mọ ṣe dúró, ẹ wo eyín, eyín náà nà. Ṣé rí eyín yìí, nǹkan máa ń dá mi lọ́rùn nà. Bó ṣe funfun, àbẹ́ẹ̀rí nǹkan, èyí wà lẹ́ni ò sí nǹkan. Ìyá Àjọkẹ́, èyí tí ọkùnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yìí ò jáyẹ ni, a sì jálè ẹ̀ ni, àbẹ́ẹ̀rí nǹkan. Ẹ wo ọmọ ṣe dúró, ẹ wo ọmọ ṣe nà, eyín yìí náà nà. Ṣé ẹ rí eyín yìí, ó máa ń dá mi lọ́rùn ni, láìṣe wípé ọkùnrin ni mí. Àbẹ́ẹ̀rí nǹkan, gbogbo ẹ̀ òun ló dúró déédéé lára rẹ̀. Tí wọ́n bá sọ pé èèyàn ní kíláàsì wà, owó wà, ẹnu wà, gbogbo ẹ̀ òun ló dúró déédéé lára Ìyábọ̀ Òjó. Wo ẹni tí ò rí ọ, kò rí nǹkan kan, àwọn ọ̀tá rẹ̀ ni ó padà kó sẹ́nu tírélà. Èyí tó bá sọ wípé ṣèrèrè rẹ̀ ó ń bí ọ nínú, àbí òun ò tiẹ̀ fẹ́ fojú rí. Bóyá kó kúkú lọ bínú gamma transformer, àbí kó tiẹ̀ lọ kó sẹ́nu tírélà, àbí kí ni wọ́n ń dúró dè. Ẹni tí ò rí ọsẹ, kò rí nǹkan kan. The latest grandma in town, Ìyá Àjọkẹ́ kan báyìí. Àbẹ́ẹ̀rí, ọmọ ló dùn tó yìí, ọmọ ló dúró déédéé báyìí. Ẹ wá nínú òní bí àwọn ọ̀tá, ó di dandan kí inú bí wọn, àbí ṣé ọmọ ó dà báyìí náà ò ní bí wọn, ọmọ ò rẹwà báyìí náà ò ní bí wọn. Nígbà téèyàn ń ṣe rere nílé ayé, ẹ wá nínú ẹ̀ ò ní bí wọn, ó ti di dandan inú òbí wọn. Ẹ wo, tá a bá ní parọ́, tá a ní jalè, kò sí nǹkan tí èèyàn ń wá lára obìnrin tí ò sí lára Ìyábọ̀ Òjó. Ẹ wo, owó wà, kíláàsì wà, steeze wà. Tí wọ́n bá sọ pé èèyàn ń bímọ nílé ayé, ó ti bá wọn bímọ, ó tún ti lọ́mọ ọmọ. Èèyàn ń ṣe rere nílé ayé, ó ti bá wọn ṣe. Èèyàn ń ralẹ̀, èèyàn ń kọ́lé, ó ti bá wọn ṣe. Ó ti bá wọn rán ọmọ lọ sílé ìwé, ó ti rán ọmọ lọ sílé ọkọ, ó ti rán ọmọ. Kí ló tún kù? Ẹ dákun, oríire wo ènìyàn tó ń ṣe nílé ayé, èyí tí Ìyábọ̀ Òjó tí ò tí ì bá wọn ṣe. Ẹ wá nínú òní bí wọn. Ó ti di dandan kí wọ́n bínú nígbà tó jẹ́ wípé rere tí Ìyábọ̀ Òjó ṣe nílé ayé, àwọn ò tí ì rí ṣe. Ẹ wá ní wọn ò ní bínú, ẹni wọn ò ní forí sọlẹ̀, ẹni wọn ò ní forí sọgi. Ó ti di dandan. Ìyá Àjọkẹ́ kan báyìí, ẹ wo, gèlè mọ́ wo bẹ̀, òun ni kẹ́ ẹ bá wọn gbé. Ẹ lọ gba léṣe àgbójú, bẹ́ẹ̀ ní gbogbo tí wọ́n bá ń wí. Ẹ̀yin ẹ sá ti sọ wípé gbọ́. Àbẹ́ẹ̀rí, ṣé ẹ rí orin Àṣàkẹ́ ọ̀hún, òun ni kẹ́ ẹ mọ bá wọn kọ wípé èmi ò ní tèmi, wọ́n ti gé mi létí lọ. Ṣé ẹ rí iwájú tẹ́ ẹ kọjú sí náà ni kẹ́ ẹ mọ wò. Ẹ jẹ́ káwọn ọmọ kí, ẹ jẹ́ kí wọ́n mọ sunkún, ibi tí wọ́n bá ti lè sún dé.